Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ologe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bisi Ologe mo lójú lọ́rọ̀ wà. Ẹ̀yin tèmi nílé lóko nírìn àjò ọpẹ́ yẹmí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ pẹ́ fún Ọlọ́run tó dá mi lóbìnrin wá sílé ayé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ pé wá síbi ayẹyẹ ọjọ́ ìbí mi ní agbára Ọlọ́run ojú òní tì yín ẹ̀ní tẹ́nítìkà nǹkan tẹ́ bá fi Ọlọ́run máa ṣe fún yín rọrùn kò sẹ́ni tó léèyàn Ọlọ́run nìkan làgbẹ́kẹ̀lé o èmi wá dúpẹ́ mo tún tọ́pẹ́ dá mo dúpẹ́ mo dúpẹ́ gan ni o mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Sulaiman Alao Malaika mo dúpẹ́ lọ́wọ́ Sabaika Alhaji Murphy Adisa mo dúpẹ́ lọ́wọ́ wọn gan o àwọn ni wọ́n ní kí n ṣe birthday mi pé kò yẹ kí n kàn lọ bẹ́ẹ̀ ìjọ tí màlá sọ fún mi mo kọ́kọ́ fọ́ pé irọ́ ni o àbúrò mi sì ní Sabaika náà sọ fún mi pé ẹ má wọrí ìjọ yẹn máa dùn ẹ tẹ̀síwájú bó bá ṣe wù yín ní ká ṣe ṣe mo wá pe àwọn ọ̀rẹ́ mi mo ní ṣàjẹ́ mo ní ẹ wò ó mo fẹ́ celebrate birthday mi gbàtà yìí kẹ́ máa sọ ó ní Àríkẹ́ Àdé ó yá náà màá bẹ pàbúrò mi kan inú mi sì dùn gbogbo wọn wá wọn pọ́n mi lé wọn yẹ mi sí ògo Ọlọ́run búyọ ayẹyẹ ọjọ́ ìbí náà wá dìbì mọ́ mi lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá pátápátá o ojú òní tì yín ìrì ayọ̀ yín ó máa wá yín rí láṣẹ Ìdùmarè nílẹ̀ aláwọ̀ funfun bó jẹ́ Nàìjíríà táwa yìí mo dúpẹ́ o ẹ̀yin láṣọ tèmi fi ń bora láìsí ẹ̀yin kò sẹ́mi o ojú òní tì yín ẹ̀ní tẹ́nítìkà thank you. ẹ wá mẹ́ni tí ọpẹ́ mi tún tọ́ sí gidi gan Alájà Bislam Patrick ẹ wo aláṣọ lóṣòdì ẹ wo gbogbo àgbáyé ẹ máa bá mi ṣàdúrà fún obìnrin yìí alálùbáríkà èèyàn ni Islamia Àṣàkẹ́ Bislam Fabric aláṣọ lóṣòdì èèyàn ni o Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ èèyàn ni ṣùgbọ́n gbólóhùn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún wọn lénìí ni wípé wọn ò jọra wọn lójú rí ẹni tí ò bá sì jọra ẹ̀ lójú òkè lẹ́múrú sí òkè ló máa lọ mo dúpẹ́ lọ́wọ́ wọn gan o àṣírí wọn ò ní tú o wọn ò ní tẹ́nítìkà ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wọn ṣe ògo wọn túbọ̀ máa búyọ sí ànímọ̀ sàárẹ̀ ọmọ o gbogbo ẹ̀yin tẹ́ wá pátápátá thank you so much may God be with you love you all. ẹ wá mọ ibi tí ọpẹ́ mi pàtàkì tún tọ́ sí na my sister she's my daughter gbogbo nǹkan ló jẹ́ fún mi aláṣírí ọmọ tún ni òun náà ní Bisi Ologe ẹ jọ̀ọ́ ẹ máa bá mi wò ó ẹ bá mi subscribe sórí YouTube ẹ ọmọ ni o ẹ pé ìkómọ ilé ṣíṣí ìgbéyàwó òkú àgbàlagbà ẹ máa bá mi pe ọmọ yìí síbẹ̀ kò síbi tá a bá pè sí tí ò ní lọ kì í ṣèlú Èkó nìkan ló dúró sí káàkiri àgbáyé ni mò ń gbàdúrà fọmọ náà lónìí lágbára Ọlọ́run nǹkan tó bá wù lọ́lọ́run á máa ṣe fún rọrùn kò ní kánjú kú o thank you.
bí ṣe pàtàkì ṣe tó dé. Ẹni ọdún bá bá láyé òye kó sọ pé. Ẹ̀yà kó sọ pé bàbá òun làbí ìdá òun táyé. Congratulations, ó tún máa ń rẹ̀ mí. Sísá mi àdìsá àgbègbè ní wọ́n fi onífẹ̀ àdìsá débò. Kò fi mi ṣe lọ́wọ́ wọn bá ṣe fi ẹ̀sìn àyọ̀ká. Bó ṣe fẹ́ràn lórí ìlú aláwọ̀. Ìgbà ṣáàbì ni yàtọ̀ òun. Sùúrù àwọn aláta yóò ṣe ọ̀nà ọba. Gbogbo kọ́ ìmí àtàlámà aláta nínú ayé. Tẹ́kùnlé sáàmù ìlú jọra àbísá. Bẹ́sẹ̀ máa fẹ́ràn lórí ìlú orí gbẹ́mílélẹ̀. Gbogbo ọ̀dọ̀ yìí sí ọlọ́wọ́ bá dé. Nígbà tó tún ní owó kan kọ̀ ọ̀rọ̀ ìsàlẹ̀ ọ̀pẹ́tì. Orí tí pa ọ̀lọ́lọ́lọ́. Ó lè lówó lórí ju àwọn ọmọ ṣùgbọ́n yóò jọ́ ọ́nù ẹ̀. Àná olólùlọ́. ẹ má fi ní blọọkù kámẹ́rà náà. Àti àyọ̀ká rẹ̀ wá àdébólé. Wọ́n láyé àti àyọ̀ká dáa. Ibi wọn bí ìlú kò sí ilé wọlé. Torí yóò ní dá òun àbẹ̀sẹ̀ ìdíkọ́. Àti àyọ̀ká dáa ibi wọn bí ìlú kò sí. Ṣùgbọ́n ìlú òun ìgbẹ́ òyàbọ̀. Àyọ̀ká tàbí ẹni tó bọ́ mi. Tàbí ẹni tó rà mọ́ òun lẹ́bi ìdọ́sí ìdàgbàrà tí ó sọ fún òun ní ẹ́ nígbà tó wà ọmọdé. Olùkọ́ta àkọ́jẹ́ ọ̀yẹ́ tí wọ́n fi ilé sọ. Ọ̀gá ẹbí ní ẹgbẹ́ bá mi. Ìrọ̀lẹ́ ẹ̀sán ẹgbẹ́ ìgbà ìpàdé. Àwọn olùkọ́ kásánẹ́. Ayọ̀ká. Àwọn olùkọ́ kásánẹ́. Ìlú ìṣàlẹ̀
Thank you.